hallelujah 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 ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo yín pátápátá o ní ìhín àti lẹ́yìn odi wẹ̀ǹtẹ́ ní àǹfààní tínú yín dùn sí mi tẹ́ ń wò ètò mi àtẹ̀yìn tínú yóò dùn tẹ́ ń wò náà. Àdúrà tí mo ṣe fún yín yóò ṣẹ mọ́ yín lára o. Inú kan ló bí yàn, inú kan mo gbàdúrà fún gbogbo yín pátápátá, fún gbogbo àwọn ọba, fún gbogbo àwọn ìjòyè, fún gbogbo ilé ẹ̀sìn kọ̀ọ̀kan, fún alábàáláyé, fún mùsùlùmí, fún kírísítẹ́nì, fẹ́ntì òsè kankan wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún tuntun tá a fẹ́ jọ bọ́ sí yìí ayọ̀, àlàáfíà, ìtura, ẹ̀mí gígùn láàfijọ́ lò ó pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Kò ní já sí ìbànújẹ́ fún ẹnì kọ̀ọ̀kan yín o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ohun àrí tọ́ka sí rere tí gbogbo yín ń fẹ́ lórúkọ Jésù Ọlọ́run ọba ẹ̀mí yóò bá ń jogún ẹ̀ fún gbogbo yín o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìyìn tẹ́ ń rí tó ń bà yín nínú jẹ́ a ó padà mú tí ń bà nínú jẹ́ kúrò ńbẹ̀. Ìyìn tí ó padà dùn yín nínú tínú yín ó fi máa dùn òní yóò tó yín lọ́wọ́ o. Mo gbàdúrà fún ẹlẹ́dàá yín, mo gbàdúrà fún orí yín, mo sì gbàdúrà fún kádàrá yín kí ẹsẹ̀ ń tayé yín kó bá lè mú ire ayọ̀ àlàáfíà fún yín wá. Ohun tí ó da ire yín nù kò ní ṣẹlẹ̀ sí yín o ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí yín o, ẹ kú àtìlọ, ẹ kú àlejò, ẹ kú ìtọ́jú, ẹ sì tún kú wọ̀nà, ayọ̀ àlàáfíà ni yóò já sí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo igbá ilé yín, àwo ilé yín, ibi iṣẹ́ yín, ọ̀nà yín, ìjẹ yín lórúkọ Jésù kò ní bàjẹ́, kò ní dàrú, kò ní dojúrú mọ́ yín lọ́wọ́ o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba, àmín. Mo fẹ́ pè ọ́ ṣàkíyèsí ni o. Mo fẹ́ kó o ṣíà ẹ̀, kó o pín. Ẹ rí mọ̀ pé mi ò kì í sábà sọ pé ẹ ṣíà ẹ̀, ẹ ṣíà ẹ̀, ẹ ṣíà ẹ̀. Àmọ́ eléyìí ó ṣe kókó. Gbogbo yín ẹ ti ra aṣọ ọdún tẹ́ wọ̀ ń gba kírísímàsì ọdún kékeré ní ìmúrasílẹ̀ pé à ń lọ nú ayé tuntun, ọdún tuntun. Aṣọ táyì pàdé ọdún tuntun ẹ mọ̀ tí rà á, ẹ ti gbé falágbàfọ̀, wọ́n bá ń fọ̀, wọ́n fi stáàsì sí, wọ́n lọ́wọ́ dán, ẹ ra bàtà tuntun, ẹ ra táyì, bẹ́ẹ̀ lẹ lọ gbogbo rẹ̀. Bàtà tuntun tẹ́ ẹ rà, ẹ mọ̀ pọ́líìsì ẹ, ó mọ̀ ń dán yanranyanran láti fi pàdé ọdún tuntun wípé ó káàbọ̀. Ṣùgbọ́n o, àwọn bàbá wa ní pé ọlọ́gbọ́n èèyàn a máa pọn omi lẹ̀dé òǹgbẹ. Ọlọ́gbọ́n èèyàn a pọn omi lẹ̀dé òǹgbẹ. Ọlọ́gbọ́n ènìyàn a pọn omi lẹ̀dé òǹgbẹ. Lóòótọ́ Ọlọ́run ti rán mi sọ wípé 2024 ire ń bẹnu ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fún gbogbo wa tá a bá fi sùúrù ṣe. Àmọ́ kí ló pèsè lẹ̀ fún ẹlẹ́dàá rẹ láti fi bọ́? Kí ló pèsè fún orí rẹ láti fi bọ́? Kí ló ṣe fún kádàrá rẹ tí ó fi lè pé ọ, tí ẹsẹ̀ ń tayé rẹ tí ó fi lè mú ire tí wọ́n wí tí ó fi lè mú wá, tí ire tó fẹ́ ní kò fi ní dànù mọ́ ọ lọ́wọ́ ní 2024. Má sọ pé nà láyé o, má sọ pé nà láyé o, bọ́lọ́ ń ṣe fi yé èmi sí. Ǹjẹ́ ló yẹ kí ègún àtẹ̀yìnwá kó tún bọ̀ wọ 2024 bí? Wọ́n láàríire gbà, àríire gbà. Lọ́mọ̀rí nǹkan kan yìí kí ló pèsè lẹ̀? Sọ wá lẹ́ni wípé ọdún tuntun ń bọ̀, ò ń gbàdúrà kó o má jẹun, ò ń gbàdúrà kó o má mumi, sọ o lè gbàdúrà kó o má yàgbẹ́, sọ o lè gbàdúrà kó o má tọ̀, kó o lò nígbàgbọ́ pé Jésù jù wọ́n yẹn lọ. Ǹjẹ́ ló mọ̀ wípé ẹlẹ́dàá àtorí pẹ̀lú kádàrá bí ọ̀bá ní tó ṣe fún wọn ó ṣeé ṣe kọjá sí èbúté òfo o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní já sí èbúté òfo o. Nǹkan kan ń bẹ táwọn bàbá wa máa ń pèsè sílẹ̀ láti fi fún ẹlẹ́dàá kọ́dún tó parí. A máa parí Sunday 28 oṣù kejìlá, ọjọ́ mẹ́ta wọ́n fi ṣe. Tó bá wá tó dinú ọdún tuntun lálẹ́ ọjọ́ kìíní, lálẹ́ ọjọ́ kejì, lálẹ́ ọjọ́ kẹta wọ́n á tún ṣe ìtíṣe ìtúnfúnni tá a mọ̀ sí ìpèsè fúnni tuntun fún ìtíṣe ẹlẹ́dàá àtorí àti kádàrá táìsẹ̀ ń tayé ẹni
tí ó fi lè mú ire fúnni tá a fi lè tẹ́wọ́ gbare tí àwọn promise ìlérí tí ò fi ní yẹ̀ mọ́ni lọ́wọ́. Àwọn bàbá wa máa ṣe o ọgbọ́n báyìí ètùtù tí ń bẹ́ẹ̀ ní wípé mọ́ kẹ́gàn ẹnìkankan mọ́ ṣèbàjẹ́ ẹnìkankan mọ́ dá sọ̀rọ̀ ẹnìkankan lódì tí wọ́n bá pè ọ́ sí rò dáadáa kó tó sọ̀rọ̀. Àtìrẹ̀mí sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kọ̀ọ̀kan lórí kádàrá yín báwo ni ó ṣe pé ọ̀nà rẹ̀ rèé o bọ́ọ̀ bá tilẹ̀ wá ṣe ní ọjọ́ mẹ́ta kó parí sọ́ọ̀dì 28 December ààyè rẹ̀ sì wà fún ọ. Àtíkè ní o tẹ́ ń pè ní powder jẹ́ kí n gbọ́ lórí business WhatsApp mi 070 8299 2983 070 8299 2983 jẹ́ kí n gbọ́. Àtíkè yìí wà láti fi ránṣẹ́ sí ọ. Èmi ò fún ọ lọ́fẹ̀ẹ́ o mi ò lè parọ́. Ohun ọba ti dára fún ọmọ ó dára fẹ́rú. Bàbá wa Awólọ́wọ̀ ló pa òwe ìṣáájú rí o. Èdè òyìnbó ló sì fi pa ọgbọ́n báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run 2024 yìí yóò fẹ́ fọ́ ọ̀wọ́ náà o. Àmọ́ ogun àwítẹ́lẹ̀ wọ́n ní kì í parọ́ àrọ̀ tó bá gbọ́n ni o. Bọ́ ọba ló gbàgbọ́ òun gbàdúrà Jésù gbogbo wọn yẹn lọ èmi wí tèmi o. Akéde ọ̀nà ìgbàlà olùpèsàkíyèsí òun lèmi jẹ́ bí n bá lè ṣe tó wúlò fún mi tára dẹ̀ mí ìyìn sọ pé yóò sọ di bílíọ̀nìà o. Àǹjẹ̀nú ògbówó wá fún ọ o ìwé kankan ònígbó wá fún ọ. Mi sọ pé ó di tìrìlọ́nìà o mi ò ṣẹ́ṣẹ́ owó mi ò ṣògùn owó àmọ́ tí ó mú kẹ́lẹ́dàá rẹ àtòrí rẹ pẹ̀lú àwọ̀ rẹ kó pé ọ tá a júwe fún mi o ni mo sọ yìí o. Jẹ́ kí n gbọ́ lórí business WhatsApp mi 070 8299 2983 kódà bẹ́ẹ̀dà bá ń bẹ nú di àìsàn tó bá lò ó bá a ṣe júwe fún mi lágbára lọ́wọ́ Ọlọ́run ojútùú sí rere yóò dé fún àìsàn náà àrùn náà yóò jìnnà gbogbo èdè ni yóò tú gbogbo èdè ni yóò já ọgbọ́n báyìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run 2024 yóò múre wá fún ọ o. Wọ́n ti níre pọ̀ nú ẹ̀ àmọ́ ká ẹ ní sùúrù fún ara yín ká ẹ gbọ́ra yín yé ẹ má ṣe gbọ́ mi sí omi òtó ẹ má dá láàrin yín jẹun tó ń pè ní argumenti. Ẹ gbọ́ báyìí kọ́ wọn lórí pé ìwọ ojú èmi ojú mi ìjà bẹ̀rẹ̀ wàhálà dé wọ́n ní ẹ ríire gbà wọ́n ní rí òtò yín lọ́wọ́ ìdàlẹ̀ yín fi bẹ̀rẹ̀ lẹ́fi bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́fi ṣe kò ní rí bẹ́ẹ̀ o. Ilé rẹ kò ní dàrú kò ní dáwóró fún ọ 2024 ire ni yóò mú wá fún ọ o. Àmín tí wọ́n ní yóò jẹ iṣu lóko ó yẹ kó ní ọkọ́ àtàdá yóò fàdá sánko yóò fọkọ́ kọ́ ebè láti máa fi roko kó tó lè ní apẹ̀rẹ̀ tí ó fi kó èrè rere wálé lórí iṣẹ́ rẹ tí ń jábọ́ òwò rẹ tí ń dojúrú àgbàna tí wọ́n ná fún ọ ànábọ̀ tí wọ́n fi ń bọ ọjà àmúbọ̀ tí wọ́n fi ń bọ ọjà bí àtìkẹ́ ìbá dọ́wọ́ rẹ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ogun ṣẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Bá a bá rí ègún tàbí pè náà bá fi dọ ọ̀nà náà láàmú àbó ń jẹun lójú oorun òun mu lójú oorun wọ́n ń bọ́ sùn lójú oorun ọ̀nbáyàn sùn lójú oorun òun darí ẹnu mọ́ lọ́wọ́ òun ṣègbéyàwó lójú oorun òun yá fọ́tò lójú oorun òun wẹ̀jù lójú oorun ewu bẹ́ńbẹ́ àtíkè tó bá tó ọ lọ́wọ́ ó ṣẹ́gun o. Wọ́n á máa tún lò ó lálẹ́ on the 1 ọjọ́ kìíní alẹ́ on the 2 ọjọ́ kìíní alẹ́ on the 3 ọjọ́ kìíní báwọn tí mo sọ ìbáwọn á kọjá kò tó rí gbọ́ kò sígbà tó o lè lò náà o ní inú ọdún kò sígbà tó o lè lò ó tó o bá ti lò níbẹ̀rẹ̀ ọdún ó tún ìgbà tó ọdún bá fẹ́ parí àti ní ọdún titun kò tó tún lò ó kì í bàjẹ́ kí expire ohun tó o bá ti ní lọ́wọ́ tó tó ọ lọ́wọ́ kan ní àfi tó bá tán ló kù ló tún lè béèrè omi ègúnkégún èpèképè ọ̀kankan kò ní jà ó dábínú dépénú lórúkọ rẹ̀ ń jẹ́ da ìṣẹ́ àtòsínú kọ́mọ bá mi jà èpèképè ègúnkégún mi ò fẹ́ lójú ọ̀nà mi 2024 kó fẹ́ fọ́ mi kó múre wá fún mi ni mo béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ni mo béèrè lọ́wọ́ orí mo béèrè lọ́wọ́ kádàrá ẹsẹ̀ ǹtáyé mi má bínú sí mi má jẹ́ kí ire mi ó dànù o lọ́dún tá a fẹ́ bọ́ sí yìí tiẹ̀ náà kò ní bàjẹ́ o ire ni ẹ jọ̀wọ́ ẹ ṣíà o kí ló pèsè sílẹ̀ fún ẹlẹ́dàá rẹ orí rẹ àti kádàrá rẹ kí ẹsẹ̀ ǹtáyé rẹ kó lè gbére fún ọ kó má bàa da ire rẹ nù ire rẹ kò ní dànù mọ́ lọ́wọ́ o òwe kò ní dojú dé àmúṣẹ́jẹ̀fà ní Matthew wí yìí náà ó tán lẹ́nu ó kù níkún o lágbára lọ́wọ́ Ọlọ́run ó rogo rẹ lo olùkú tògótògó ẹ̀kú ewu àti ètí ṣe ìmúrasílẹ̀ ọdún tuntun ire ni ó jà sí o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹjọ́ ẹ ṣíà ẹ pín o ire ni o.